èèmọ̀ rèé o. arábìnrin kan ó rọ oògùn ẹ̀fọn sí ọmọ ọjọ́ mẹ́rin lẹ́nu àti níbi ìwọ́, ọmọ ọ̀hún sì kú ní kíákíá. àwọn ará àdúgbò wọ́n ti fi gbé bọnu báyìí bí ọwọ́ ọlọ́pàá ti tẹ obìnrin kan ẹni ọdún mẹ́rìnléníogún Fúrera Abubakar ni wọ́n fẹ̀sùn kàn wípé ó pa ọmọ ìyáálé rẹ̀, ọmọ jòjòló ọmọ ọjọ́ mẹ́rin. ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ó fi hàn gbangba wípé ẹ̀sùn náà tí wọ́n fi kan arábìnrin ọ̀hún ó jẹ́ òótọ́ àti wípé ó ń jowú ìyáálé rẹ̀ tó bí ọmọkùnrin ọmọ tuntun jòjòló ọmọ ọjọ́ mẹ́rin. ohun tí a gbọ́ ni wípé ọjọ́ karùndínlógún oṣù kẹjọ ọdún 2023 tí a wà yìí ni wọ́n bí ọmọdékùnrin náà ọmọ tuntun jòjòló kí orogún ìyá rẹ̀ kó tó rọ̀ ọ́ ní oògùn ẹ̀fọn ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2023 láti jẹ́ kí ọmọ ọ̀hún kó jáde láyé láláì ní dúró gba orúkọ. iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n nawọ́ gán obìnrin ọ̀hún tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi Ahmed Waki ló fi ìròyìn náà léde fún àwọn akọ̀ròyìn tó sì sọ wípé afurasí náà ó ti ń wò kánbókánbó bí òkété inú ayanran lákàtà àwọn afẹ̀sùnkàn. afurasí wọ́n ní ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ yàrá arábìnrin tó bímọ tuntun jòjòló yìí, ó sì fi oògùn ẹ̀fọn ó rọ̀ sí i níwọ̀, ó sì tún rọ̀ sí i ní ẹnu. wọ́n ní ọmọ ọ̀hún kò bẹ́sùgbẹ̀gbà ló jáde láyé láláì dúró gba orúkọ. iléeṣẹ́ ọlọ́pàá ní ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn náà yóò fi ojú winá òfin lẹ́yìn tí ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ báyìí wípé arábìnrin Fúrera Abubakar ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú yàrá orogún rẹ̀ níbi tí wọ́n tẹ́ ọmọ ọ̀hún sí, ó sì rọ oògùn ẹ̀fọn sí i ní ìwọ́ àti ní ẹnu. ẹni ọdún mẹ́rìnlélógún yìí ni Fúrera Abubakar tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀. ẹ̀yin Abiamọ ẹ máa fura o.